Urhobo me in Nigeria me. Ono mewe Chief Doctor Okpan Arhibo. The Akpo of Ugeli Kingdom. The President General. Ukokoli bedi ebu no robeji. Obole ruemu oye ruemu. O dodo bugi ogale Umiovwo ri kwa Akpo bu no. Gba no fi akwa ya me. Idea. Ogene oyibede. Ogene ofu aba ine. Imu ne wi yo. Uge mugeri dodo. Uge mugeri dodo. Imini yo mu ne wi yo. Ade ko pa wa o. Uge mugeri dodo. Mi yisi meye garaje memno bi ro to bi ore o ma. Uge mugeri dodo. Hey. Uge mugeri dodo ma. Uge mugeri dodo. Uge mugeri dodo. Mi yisi meye garaje memno bi ro to bi ore o. Uge mugeri dodo. Ani doni ne me wala te ko pa wa isi. Uge mugeri dodo. Uge mugeri dodo.
ó dé kìdí àtọ́tọ́. ó tún láyé wá wí ayé abẹ́lé kọ́ yóò dé. ó dé tàbẹ́lẹ́ dédédé ìdí ké ọ̀dà. ó dé tàbẹ́lẹ́ bẹ́tẹ́lẹ́ rere tẹ́lẹ̀. èyí àrẹ́jẹ́ nùrọ̀ wẹ́ èké ọkọ̀ náà dùn ẹ́. sàrírí wọ́jìrí wù ú yọ̀wọ̀nùkù ráyè. ó dẹ́yìn náà sàrírí wọ́n mọ̀gá ó mà kọ́ mi rán ó sì rẹ̀. orúurú ọ̀kúndérí ṣe yẹ. onóbùkún onóbàárò ọ̀nà sàrọ̀ wọn fèé. ọ̀daràn dé sísọ ìfẹ́fẹ́. ìmí tètè rí wó òkè ọgbọ́n náà mẹ́sẹ̀. kálá mọ̀síkó agbómi àgbà áó. ìwọ́n àgbà òkè ọdún náà mẹ́sẹ̀. ọmọ mẹbìlẹ múra yọ yà sẹ jẹ gbogbo di ọlọyẹ.